A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Àjọ àwọn alágbàtà afẹ́fẹ́ gáàsì Nigerian Association of Liquefied Petroleum Gas Marketers ti fi ẹ̀sùn kan àwọn olówó afẹ́fẹ́ gáàsì wípé àwọn ni wọ́n ń fi gbogbo ìgbà fi owó kún owó gáàsì, lo àǹfààní yìí fi ni ọmọ orílẹ̀-èdè lára. Ààrẹ ẹgbẹ́ àwọn alágbàtà gáàsì Ọládàpọ̀ Ọlátúnbọ̀sún sọ èyí lánàá fún ilé ìgbìmọ̀ wípé àwọn olówó gáàsì yìí mọ̀ọ́mọ̀ jẹ́ kí ọ̀wọ́ngógó bá afẹ́fẹ́ gáàsì bí ó ṣe pé àwọn kan lára wọn ní cabals tí wọ́n ń ra ọjà ọ̀hún lówó kékeré tà á lówó gọbọi. Ọlátúnbọ̀sún ṣàlàyé wípé àwọn wọ̀nyí ń fi ayé ni ará ìlú lára. Ó ní àwọn wọ̀nyí ń ta 20 metric tons ní 16.8 million naira, ìwọ̀n kan náà tí kò tó mílíọ̀nù 9 náírà lọ́jà. Bí àwọn ará ìlú bá fẹ́ ra afẹ́fẹ́ gáàsì, èyí tí ó gbọ̀pọ̀ jù ní 2,200 náírà kìlógíráàmù kan, ó wá béèrè wípé báwo ni akẹ́kọ̀ọ́ tàbí lébìrà ṣe fẹ́ se ife ẹ̀wà kan pẹ̀lú 2,200 náírà gáàsì. Ọlátúnbọ̀sún tẹ̀síwájú wípé kò sí ìdí fún ọmọ orílẹ̀-èdè láti ra gáàsì ní iye yẹn rárá. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn orílẹ̀-èdè bíi Côte d'Ivoire, Ghana àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò lè figagbága pẹ̀lú Nàìjíríà bí a bá ń sọ̀rọ̀ ìpèsè afẹ́fẹ́ gáàsì, gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tí ó ṣe ipò kejì sí Algeria. Síbẹ̀síbẹ̀, ọmọ orílẹ̀-èdè kò ní agbára àti dáná pẹ̀lú gáàsì. Àwọn alágbàtà gáàsì ṣe ẹ̀sùn wípé àwọn olówó epo a máa ṣe àwáwí pẹ̀lú pàṣípààrọ̀ owó, bẹ́ẹ̀ owó náírà ni wọ́n fi ń ṣe gbogbo ìdúnàdúrà wọn. Láfikún, wọ́n wá ṣe ìkìlọ̀ wípé bí ìjọba kò bá tètè gbé ìgbésẹ̀, tí ó bá máa fi di oṣù kejìlá ọdún yìí, wọ́n á bẹ̀rẹ̀ sí ta 12.5 kg cylinder ní 25,000 náírà 25,000 naira. Èyí túmọ̀ sí wípé kílógíráàmù gáàsì kan á wọ 2,000 náírà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Ondo ti kọ ìwé àpilẹ̀kọ tuntun sí adájọ́ àgbà Adájọ́ Olúṣẹ́gun Odùṣọlá láti gbé ìgbìmọ̀ dìde fún ìwádìí lórí ẹ̀sùn àṣemáṣe tí wọ́n fi kan igbákejì gómìnà Lucky Ayédatiwa. Nínú lẹ́tà tí agbẹnusọ Ọlámídé Ọládìjí bu ọwọ́ lù tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ lánàá ní ilé ìgbìmọ̀ ti sọ wípé ìgbésẹ̀ ìyọninípò ti bẹ̀rẹ̀ padà lẹ́yìn gbèdéke àṣẹ ilé-ẹjọ́ gíga. Lẹ́tà náà kà wípé ní ọjọ́ 3 oṣù kẹwàá ọdún yìí ni ilé ìgbìmọ̀ béèrè fún ìgbìmọ̀ ẹlẹ́ni 7 tí yóò tọpinpin ẹ̀sùn ìwà àṣemáṣe tí ilé ìgbìmọ̀ fi kan igbákejì gómìnà bí ó ṣe lọ pẹ̀lú ìlànà òfin ilẹ̀ Nàìjíríà fún ọdún 1999 gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àtúnṣe rẹ̀. Nínú èsì ọjọ́ 6 oṣù kẹwàá ni ilé-ẹjọ́ ti fìdí ẹ̀ múlẹ̀ wípé kí ilé ìgbìmọ̀ tàbí ilé-ẹjọ́ má fi ààyè gba irúfẹ́ ẹjọ́ bẹ́ẹ̀ ní ilé-ẹjọ́ títí di ìgbà tí àṣẹ ilé-ẹjọ́ tí ó wáyé ní ọjọ́ 26 oṣù kẹsàn-án tí ó gbégi dínà ṣíṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ olùṣèwádìí yóò fi tẹnu bepo. Ṣùgbọ́n ní báyìí, gẹ́gẹ́ bí ìmọ̀ràn ilé-ẹjọ́, gbèdéke náà ti kásẹ̀ ńlẹ̀, àyè sì ti ṣí sílẹ̀ fún gbígbé ìgbìmọ̀ ẹlẹ́ni 7 dìde fún ìwádìí láìsí ìdíwọ́. Ìgbésẹ̀ yìí ń wáyé lẹ́yìn ọ̀sẹ̀ kan tí ilé ìgbìmọ̀ ṣe ìkéde fífagilé ìgbésẹ̀ ìyọninípò lẹ́yìn tí àwọn adarí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ti dá sí i ní ìlú Àbújá. Níbi ìpàdé pẹ̀lú alága APC Abdullahi Ganduje pẹ̀lú àwọn adarí yòókù ni agbẹnusọ ti kéde fífagilé ìgbésẹ̀ ìyọninípò. Lẹ́yìn èyí ni wọ́n wá ké sí Ayédatiwa kí ó jọ̀wọ́ gbogbo ẹ̀sùn rẹ̀ sí ilé-ẹjọ́ tako ilé ìgbìmọ̀ àti gómìnà Rotimi Akeredolu. Ọ̀rọ̀ ti wá gbọ̀nà àrà yọ ní àná ọjọ́ Ajé nítorí ó jọ bí ẹni wípé gbogbo akitiyan ẹgbẹ́ òṣèlú APC fún ìgbìmọ̀ olùlàjà tí gómìnà àná fún ìpínlẹ̀ Katsina darí Bello Masari láti yanjú rògbòdìyàn yìí ti fẹ́ forí ṣánpọ́n. Bákan náà ni agbẹjọ́rò Ayédatiwa Àgbà-amòfin Ẹ̀bùnolú Adégbòrúwà nínú àtẹ̀jáde àná sọ wípé ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ ìlú Àkúrẹ́ ti gba Ayédatiwa àti ilé ìgbìmọ̀ ní ìmọ̀ràn kí wọ́n yanjú aáwọ̀ láì lo ẹsẹ̀ òfin.
Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. 14 lára àwọn òṣìṣẹ́ àjọ alámòójútó ojú pópó Lagos State Traffic Management Authority (LASTMA) ni yóò káwọ́ pọ̀nyìn rojọ́ lórí ẹ̀sùn ìfipágbowó àti àṣemáṣe gẹ́gẹ́ bí ìlànà òfin ìpínlẹ̀. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé lára àwọn wọ̀nyí la ti rí ọ̀gá 11 àti ọmọlẹ́yìn 3 tí ọwọ́ tó káàkiri agbègbè láàrin ìpínlẹ̀ níbi tí wọ́n ti ń lọ́ àwọn onímọ́tò lọ́wọ́ gbà. Nígbà tí ó ń fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀, adarí ẹ̀ka agbẹnusọ fún àjọ LASTMA Adébáyọ̀ Taofeek sọ wípé àwọn òṣìṣẹ́ tí ajé ìwà ìbàjẹ́ yìí ṣí mọ́ lórí yóò fojú winá òfin ìgbìmọ̀ ìjọba tí yóò ṣe àgbékalẹ̀ ẹ̀sùn wọn gẹ́gẹ́ bí ìlànà òfin iṣẹ́ ìjọba. Alámòójútó àgbà fún àjọ LASTMA Bọ́lájí Ọ̀rẹ́àgbà náà sọ wípé àjọ yìí yóò tẹ̀síwájú láti rí wípé àwọn yọ kànńdá inú ìrẹsì àwọn tí wọ́n fẹ́ mú àbùkù bá iṣẹ́ LASTMA. Ó wáá rọ àwọn ará ìlú pàápàá jùlọ àwọn awakọ̀ láti tì wọ́n lẹ́yìn ṣe àfisùn ní kíákíá sí iléeṣẹ́ wọn nítòsí bí wọ́n bá kófìrí òṣìṣẹ́ LASTMA tí ó bá ń ṣe àṣemáṣe tàbí kí wọ́n pè sórí aago pẹ̀lú ẹ̀rí. Bákan náà ni ó rọ àwọn òṣìṣẹ́ LASTMA láti ṣe iṣẹ́ wọn bí iṣẹ́ láìfòyà gẹ́gẹ́ bí ìlànà ìdásílẹ̀ iṣẹ́, bí ó ti lérí wípé òṣìṣẹ́ tí ọwọ́ bá tó wípé ó ń ta ẹ̀gbin sí àjọ tàbí ìjọba lára yóò fojú winá òfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lánàá ní orílẹ̀-èdè United States fòpin sí ìrànlọ́wọ́ rẹ̀ sí ilẹ̀ Gabon látàrí ìdìtẹ̀gbàjọba tí ó wáyé nínú oṣù kẹjọ 30 oṣù kẹjọ ọdún yìí, ṣùgbọ́n wọ́n wá ní àwọn ti ṣetán ìrànlọ́wọ́ fún ìdàgbàsókè ìjọba tiwantiwa. US ní síwájú àkókò yìí ni àwọn ti pinnu láti gbégi dínà ìrànlọ́wọ́ fún ìdìtẹ̀gbàjọba tí ó bá wáyé gẹ́gẹ́ bí ìlànà òfin US. Ṣùgbọ́n nínú àtẹ̀jáde àná, ọjọ́ Ajé ni wọ́n ti sọ wípé àwọn yóò tẹ̀síwájú pẹ̀lú ìrànlọ́wọ́ fún ìgbésẹ̀ ìjọba nípa ṣíṣe ìdásílẹ̀ òfin ìjọba tiwantiwa. Agbẹnusọ ìjọba Matthew Miller ló sọ eléyìí nínú àtẹ̀jáde. Ó ní US dúró digbí pẹ̀lú àwọn ará ilẹ̀ Gabon nínú èròǹgbà wọn fún ìdàgbàsókè, àṣeyọrí àti ìjọba tiwantiwa. Èyí yàtọ̀ sí ilẹ̀ Niger níbi tí ilẹ̀ US ti gbégi dínà gbogbo ìrànlọ́wọ́ sí ọ̀dọ̀ wọn pátápátá látàrí ìdìtẹ̀gbàjọba. Iléeṣẹ́ ológun ilẹ̀ Gabon dìtẹ̀gbàjọba lọ́wọ́ Ali Bongo Ondimba ní kété tí wọ́n kéde rẹ̀ gẹ́gẹ́ bí olúborí nínú ìdìbò tí ọ̀pọ̀ rí gẹ́gẹ́ bí èyí tí ó kún fún ìwà màgòmágó, kí wọ́n tó yan Raymond Udongsima tí í ṣe adarí alátakò gẹ́gẹ́ bí Prime Minister. Ṣùgbọ́n Udongsima bẹ̀bẹ̀ pẹ̀lú àwọn alágbára ìwọ̀ oòrùn kí wọ́n má fi ojú kan náà wo gbogbo ìdìtẹ̀gbàjọba tí ó bá wáyé nítorí ìgbésẹ̀ yìí ni ó dènà rògbòdìyàn tí ìbá bẹ́ sílẹ̀ lórílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ní àwọn ti gba 108 àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n rí ìjákulẹ̀ sí ilẹ̀ olómìnira Niger. Alámòójútó ẹkùn gúúsù ìwọ̀ oòrùn fún àjọ tó ń mójútó àwọn tó rí ìjákulẹ̀ National Commission for Refugees, Migrants and Internally Displaced Persons, Ọ̀gbẹ́ni Alexander Oturu ni ó sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde lónìí ọjọ́ Ìṣẹ́gun ní ìlú Àbújá. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àjọ yìí, wọ́n ní lára ọmọ orílẹ̀-èdè tí wọ́n gbà padà láti rí ọkùnrin 22, obìnrin 29, 44 àwọn ọmọdé àti ọmọ ọwọ́ 3. Wọ́n ti kó àwọn wọ̀nyí lọ sí ìpàgọ́ àjọ alámòójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì níbi ààyè tí wọ́n pèsè sílẹ̀ fún àwọn ogunléndé fún gbígbé ìgbà díẹ̀ kí wọ́n tó wá pèsè owó ọkọ̀ tí yóò gbé wọn dé ibùgbé wọn. Oturu ní aṣojú ilẹ̀ Nàìjíríà ní Niamey ni ó mú kí ìpadàbọ̀ yìí yá kíákíá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ilé-ẹjọ́ tó ga jù tó fìkàlẹ̀ sí ìlú Enugu ti pàṣẹ kí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) fi Sínátọ̀ Samuel Anyanwu rọ́pò akọ̀wé ẹgbẹ́ gbogbogbò. Anyanwu ni olùdíje du ipò gómìnà nínú ìdìbò tó ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ Imo. Ilé-ẹjọ́ pa àṣẹ yìí lórí ẹ̀sùn tí Nwabueze Ugwu pè wípé kí ó kéde ìṣòfò ààyè fún àga Anyanwu.
ilé-ẹjọ́ kan pa fún alága pdp akọ̀wé ẹgbẹ́ àti igbákejì alága láti ṣe ìdánimọ̀ sunday ude okoye gẹ́gẹ́ bí olùdíje láti ìgbìmọ̀ ẹkùn gúúsù ìlà-oòrùn kí ó gba ipò lọ́wọ́ anyanwu títí ìgbẹ́jọ́ mìíràn yóò fi wáyé. Bí a kò bá gbàgbé wípé òpin ọ̀sẹ̀ tí ó kọjá ní ẹgbẹ́ pdp ẹkùn ti gúúsù ìlà-oòrùn jọ gbìmọ̀ pọ̀ yan adarí àná fún ẹgbẹ́ òṣèlú ọ̀dọ́ ọ̀nàrẹ́bù sunday ude okoye gẹ́gẹ́ bí akọ̀wé ẹgbẹ́ gbogboògbò tuntun. Nínú àtẹ̀jáde ní igbákejì alága olóyè ali odefa ti kà á síta wípé ìgbésẹ̀ yìí wáyé kí anyanwu lè rí ààyè gbájúmọ́ ìpolongo ìbò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn daily post tó jáde lónìí. Ọ̀pọ̀lọpọ̀ ni a gbọ́ wípé wọ́n di àwátì lẹ́yìn tí ọkọ̀ ojú omi méjì forí sọra wọn ní àríwá agbami òkun, pẹ̀lú ìgbàgbọ́ wípé ọ̀kan ti rì sókun. Àwọn aláṣẹ ilẹ̀ Jámánì ni ó sọ eléyìí lónìí ọjọ́ Ìṣẹ́gun. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé lówùúrọ̀ kùtùkùtù òní ọjọ́ Ìṣẹ́gun ní máìlì 13 sí gúúsù ìwọ̀ oòrùn Ireland ti Helgoland. Àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì orí omi ni ó sọ eléyìí. Wọ́n fi kún un wípé ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ni wọ́n ti dà sórí omi kí wọ́n máa ṣàwárí àwọn tí ó bá ṣì wà láàyè. Wọ́n rí ẹnìkan yọ láti inú omi tí ó ń gba ìtọ́jú lọ́wọ́, ṣùgbọ́n ọ̀pọ̀ ni ó ti sọnù. Ọkọ̀ tí wọ́n ní ìgbàgbọ́ wípé ó rì yìí ni ó ní àsíá ilẹ̀ Bírítíkò tí ó ń bọ̀ láti ojúnà Bremen lọ sí ìlú United Kingdom ní Birmingham. Ọkọ̀ kejì ní Pólẹ́sì pẹ̀lú àsíá Bahamas. Ó ń lọ ìrìnàjò láti Hamburg lọ sí La Coruna ní orílẹ̀-èdè Spain. Àjọ yìí ní Pólẹ́sì ṣì wà lórí omi pẹ̀lú èrò inú ọkọ̀ 22. Ìròyìn jábọ̀ wípé àpapọ̀ ènìyàn tí ó di àwátì jẹ́ 6. Wọ́n ní àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ń sa gbogbo agbára láti ṣe àwárí wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.